aláṣọ tí wà lè rírú rẹ̀ àmàlù. Nínú sọ̀rọ̀sọ̀rọ̀ Abíọ́dún ọ̀pọ̀ níṣòwò. Láwùjọ àwọn marketers Abíọ́dún ọ̀pọ̀ níṣòwò. Tàbí tàbá tọ́jú wọ́n pé àdó sílẹ̀ ọ̀fà. Gbogbo àwọn aláṣọ́lẹ̀ bàtàlà sọ nípa àlàyé ọ̀rọ̀ صلوا على النبي الكريم صلوا على النبي الكريم أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم الحمد لله الذي أمات وأحيا وهو يحيي الموتى بعد موته له العظمة والكبرياء والملك والثناء والقدرة وهو على كل شيء قدير. القائل في كتابه الشريف كل نفس ذائقة الموت وقال أيضا الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب. صدق الله مولانا العظيم. والصلاة والسلام على من لا نبي بعده سيدنا محمد صلى الله عليه وسلم وعلى آله وأصحابه ومن تبع بدعوته إلى يوم الجزاء. القائل في قوله الشريف إذا مات الإنسان انقطع عنه وماله إلا بإحدى ثلاث: صدقة جارية وعلم ينتفع به وولد أو أولاد صالحون يدعو له. إن شاء الله. لذلك بدون إطالة الوقت في هذه المجلس المباركة مجلس بداء الميت لإخواننا الحاج إسماعيل عبد اليقين Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ayélujára kọ́bí bíi oyinlọ́mọ jọ̀wọ́jọ́ akùnrinlákùn asalaamu aleykum wa rahmatulahi wa barakatuhu. Aleykum salaam wa rahmatulahi wa barakatuhu. Akíwọ́lọ́. Allah. Adúpẹ́ fún ọ. Alihamdulilayi. Ọba tí ń pani tó tún bèrè ọpẹ́. Allah. Ọba tá a báyọ̀ tán tá a gbọ́dọ̀ tó dúpẹ́ fún. Insha Allah. Tá a bá dúpẹ́ fún tí a tún kẹ́yìn yà lórí ẹ̀. Ọba tó mú Alhaji wa Ismail Abdulwakin Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ lọ. Kúrò bẹ́ẹ̀. Ṣùgbọ́n tí èkú tìrọ̀ tí èkú tẹ̀bítẹ̀bí tí èkú tòkòtòkò ọba náà la dúpẹ́ fún. Alihamdulilayi. Tí a wá rí nǹkan tó dáa tàbí nǹkan ọ̀rọ̀ gbèsè lẹ́yìn ikú ẹ̀. Nípa ìwọ́n sí. Atọ́rọ̀ ìjẹ́ ìjẹ́ fún àlẹ́bùrọ̀ Muhammad. Sallallahu alayhi wa sallam. Ẹ tó yẹ ká mọ pàtàkì ká torí ẹ̀ jókòó mílíọ̀nù yìí. Ọba tó ṣe lé fún wa ọba náà la tó dúpẹ́ fún ẹ̀kọ́ sí. Alihamdulilayi. Àwọn tí gbogbo àwọn ìlànà lọ́wọ́ tó wà lórí ìjókòó. Báwo sọ àwọn ènìyàn lọ́wọ́? Èyí bàbá wa ṣífì mọ̀ tí wọ́n jẹ́ ọ̀gá àgbà ní orí Agége sí LCD láyé yányán fún gbogbo orílẹ̀ Agége LCD àti kàràkàrà ẹ̀ àti gbogbo àwọn àfáà tó wà níkàlẹ̀ pátápátá lọ́lọ́pọ̀ òjọ̀kan tí ò sí àsìkò láti dárúkọ wọn àti pẹ̀lú gbọ́dọ̀ pé sàlámù aleikum bí mo sọ̀bá tún fa nígbà ó kú bàjá lẹ́yìn lẹ́yìn àwa kí gbogbo àwa olólùfẹ́ àwa ẹni tó já sí pé ikú Alhaji Ismail Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ká wa lára wa ṣe jókòó bí lónìí pàápàá àti gbogbo ẹbí Ọ̀dọ̀fin láti Kájọlà nílùú Ìwó ológun ọba nípínlẹ̀ Ọ̀ṣun àti gbogbo pòdòpòdò sọ̀rọ̀sọ̀rọ̀ ṣètòṣètò lórí afẹ́fẹ́ yálà rédíò ní amóhùnmáwòrán pàápàá oníwèé ìròyìn gbogbo apátápátá la kíkẹ́ àkú aláfẹ́ra kù àti gbogbo Abẹ́òkúta street
Raimi close ọ̀rẹ́mẹ́ta street àti gbogbo CPA ní orílẹ̀ agbègbè níbi tí Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ tó belong sí àti gbogbo àwọn òṣèré orí ìtàgé lọ́kùnrin lóbìnrin tó wà ní lónìí tájọ wá ṣe ètò fìdáwù yìí gbogbo àwọn tí wọ́n ń gbé olórin jáde ẹgbẹ́ Music Advertisement Association of Nigeria Upman àti gbogbo wọn níkàlẹ̀ àwọn olórin lọ́lọ́kan òjọ̀kan ní abẹ́ Brenda P-Man gbogbo pátápátá làkì gbogbo the only group of company iléeṣẹ́ tí Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ fi sílẹ̀ iléeṣẹ́ tó ti ń gbé àwọn jáde hòtẹ́ẹ̀lì àti rédíò tí ó dá sílẹ̀ àti iléeṣẹ́ búrẹ́dì àti gbogbo wọn pátápátá gbogbo àwọn mákẹ́tà gbogbo mákẹ́tà tó wà ní àtàwọn tó ti ń tọ́ ipò lọ́nà àti wọn orílẹ̀ Agége Muslim community àti gbogbo àwọn tó jásí tó jẹ́ Islamic group tó wà lórí Agége bí akí wọn Mula Music Labour Owners akí radio callers akí gbogbo journalist tó wà ní pátápátá akí àti ọ̀rẹ́ àti ojúlùmọ̀ àti ilẹ̀ kan sí pé asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. Wa alaikum salam wa rahmatulahi wa barakatuhu. Lájàyọrí gẹ́gẹ́ bí ojúṣe bí Ọdún Ọ̀rọ̀pọ̀ tó wà láyé tó bá ń ṣètò àti tí ó bá lọ darí ètò. A fi Ọ̀dọ̀fin family ní Kájọlà nínú Ìwó tí Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ti jáde wá a fi kí gbogbo mùsùlùmí tó wà ní pátápátá. A fi Ọ̀dọ̀fin family ní Kájọlà nínú Ìwó a fi kí gbogbo ọmọlẹ́yìn Kristi tó wà ní pátápátá. Ọ̀dọ̀fin family ní Kájọlà nínú Ìwó a fi kí gbogbo oníṣẹ̀ṣe tó wà ní pátápátá tó gbogbo ọlọ́bí Ọdún Ọ̀rọ̀pọ̀ máa ń ṣe iṣẹ́ gẹ́gẹ́ bí iṣẹ́ tí a yàn láàyò gẹ́gẹ́ bí sọ̀rọ̀sọ̀rọ̀ àti pèdèpèdè so a kí gbogbo wa pé a kú ara fẹ́ra kù gbọ́n tó bá kù tí àti lórí ọ̀fẹ́ àti kí gbogbo àwọn tá a dárúkọ yìí ẹ foríjì mi àgbàpọ̀ gbogbo wa náà a wá ṣe ohun tó máa gbẹ̀yìn fún gbogbo wa fún Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ni àwọn àfa pọ̀ bí ẹ̀rí kéṣì ni mo fi kí gbogbo àfa tábàjọ́ máa dárúkọ ayé ògbà wa a fẹ́ bẹ̀rẹ̀ ètò náà láàrin ìṣẹ́jú tí ò ní pọ̀. Ní àdáyọrí gẹ́gẹ́ bí bàbá wa ṣe àìdàm tí wọ́n ti kọ́ wa tí a bá ti dé ìlú kan àwọn kan ni wọ́n mú ìlú yẹn tí wọ́n mú ró àti kí gbogbo Muslim community Christian àtàwọn oníṣẹ̀ṣe ládáyọrí akí ọba wa ní orílẹ̀ Agége ọba Abdulhakeem Ambali Agbede yìí aláìjẹ orílẹ̀ Agége àwa kí gbogbo àwọn òjòyè pátápátá tó bẹ ní orílẹ̀ Agége yálà àwọn wà bí àtúnṣe bí pàápàá jùlọ aṣojú ọba gbogbo pátápátá la kíkà bá tún gé olóyè kan kábíyèsí náà la rí yẹn so nípa bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ pé kábíyèsí o ìyẹn ti bàbá wa aláìjẹ tí orílẹ̀ Agége akínyìnkín ẹ káàbọ̀. nísìnyí lẹ́ẹ̀kan sí ládàá gbogbo àwọn olólùfẹ́ bóyá ń gbé tòrò rédíò ni àwọn alukọ́làsì àti nìkọ́làsì àjọ olólùfẹ́ bí Ọdún Ọ̀rọ̀pọ̀ tàwa bí àti gbogbo àgbé àbọ̀ ọ̀rọ̀ yàn nísìnyí gbogbo ètò ká fẹ́ ṣe bí tó jẹ́ tó àwọn aláàfáà márùn péré ni tàbá ti ṣàdúrà bẹ̀rẹ̀ tọ̀tọ̀ ké Kùránì wọ́n ṣe àdúrà Kùránì odidi àlùkùránì wọ́n fi ṣàdúrà fún gbogbo àwọn tá a dárúkọ àtẹ̀bí àtàrà àtọ̀rẹ́ àti alábàáṣiṣẹ́pọ̀ àti iléeṣẹ́ wọ́n ṣàdúrà fún wa àgbọ̀wáàsì lẹ́yìn àgbà ọ̀rẹ́ àti wíwá fáwọn ọmọ gẹ́gẹ́ bí ó ti wà ní ètò tá a bá ṣe gbogbo eléyìí tán gbogbo àwọn ẹbí tí mo dárúkọ tí mo kí látàárọ̀ yìí a máa múyàn nínú gbogbo ẹbí yẹn nínú gbogbo ìsọ̀rí yẹn wọ́n wá sọ̀rọ̀ láti wá ṣe testimony kí làwọn nípa Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ ṣàbẹ̀wò oníwèé ìròyìn wà bí rédíò àwọn láti fọ́n bí tẹlifíṣàn gbogbo ẹ̀rọ bí òun tẹ́ ẹ bá gbọ́ ní kẹ́ ẹ kọ sílẹ̀ ẹjọ́ torí Ọlọ́run fún àtúnṣe gbogbo ẹbí Ọ̀dọ̀fin ẹjọ́ ló ṣẹlẹ̀ ìwé ọkọ̀ àwọn tí wọ́n jẹ́ printed media tí wọ́n ṣe àṣekékeré ráńpẹ́ níjẹ̀jọ́ sí èdè Alhaji Ismail Abíọ́dún Ọ̀rọ̀pọ̀ àfẹ́tọ́ba kí ń gbètò ẹ̀ ọmọ ìlú Ìwó olóko ọba ni ọmọ ẹbí Ọ̀dọ̀fin ní Kájọlà kì í ṣe ọmọ ẹdẹ o tí mo rò kọ́ gbé jáde kì í ṣe ẹdẹ o àwọn ẹbí ti sọ pé ṣé ń pèrè ọmọ ẹdẹ gbàtọ́ níbi gbogbo ọmọ ẹdẹ o Ìwó ló fi kiri o ẹjọ́ wa kọ́ kí ni èrò ṣe àṣìṣe o fún gbogbo ẹbí Kájọlà ẹ̀fọ́ríjì wa ló ṣe bẹ́ẹ̀ nìyẹn nísìnyí abẹ́rẹ́ ètò náà pẹ̀lú àdúrà yẹn. lóògùn ọ̀pọ̀ wa ṣì fi mọ́. onídàájọ́ Central Mosque Maulana Asheyi Alhaji
Muhammadu Nurudeen Suleiman wọ́n ní ká kí gbogbo àfàtúwà ń kalẹ̀ pátápátá wọ́n ní ká kí pé salamu aleykum wa rahmatulahi wa barakatuh. Aleykum salaam wa rahmatulahi wa barakatuh. Akẹgbẹ́ mi tí òun náà jẹ́ sọ̀rọ̀ sọ̀rọ̀ bíi tèmi tó jásí pé àfàlù òun náà tó wà kalẹ̀ yìí látàrí òkè wọn kò fọ́ sí gbogbo.